ẹ mọ̀ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé toko àkó àmójúbà ọdún tuntun àti ìkó àmójúbà ara wa lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí bẹ́ẹ̀ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ẹni mowó wípé àwọn òròyìn ní yàjóyàjó báwọn kan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ibi ọ̀rọ̀ bá kù sí òun náà la máa ń gbé wá fún yín lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ tún wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé kan ẹ jájọ jẹ gbádùn ìròyìn tí mo tún mú wá fún yín lọ́sàn-án tòní yìí èyí máa tún kà màmá òbí ìwé ìròyìn Punch bó ṣe gbé jáde lónìí ọjọ́ keje oṣù kínní ọdún 2025 tá a ṣẹ̀ wọnú rẹ̀ yìí o níbi tí ìjọba ìpínlẹ̀ Niger tí wọ́n ti ń bẹ̀rù àwọn Fúlàní darandaran tí wọ́n sì ń sọ fún àwọn àgbẹ̀ afokosọ̀rọ̀ wípé ẹ wò ó bí ọwọ́ èèyàn ò bá tí ì tẹ̀kù rẹ̀ yàn ń béèrè kú tó pa bàbá ẹni o ogun àwítẹ́lẹ̀ rèé kì í sì pààrọ̀ tó bá gbọ́n o wípé kí gbogbo àwọn àgbẹ̀ afokosọ̀rọ̀ kí wọ́n máa lọ sínú oko wọn o nítorí àwọn Fúlàní èyí mà kà màmá bẹ́ẹ̀ ló gbẹnu tán o níwọ̀n ìgbà tí ìjọba ìpínlẹ̀ Niger tí wọ́n bá lè mọ sọrú eléyìí fún àwọn àgbẹ̀ afokosọ̀rọ̀ tí ń bẹ ní agbègbè ìjọba ìbílẹ̀ Kuro ni wọ́n sísọ lójú rẹ̀ wípé ṣe rí o àwọn agbésùmọ̀mí wọ̀nyí ni wọ́n ti lọ rí gbogbo àwọn àdó olóró sínú oko àwọn àgbẹ̀ wọ̀nyí káàkiri o látàrí pé kíni o bí àwọn àgbẹ̀ yìí bí wọ́n bá lè wọ inú oko wọn wá àdó olóró ọ̀hún náà yóò sì búgbàmù gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà ti wí ni wọ́n sọ wípé àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Niger ọ̀hún náà ni wọ́n ti ń gbìyànjú gbogbo akitiyan wọn láti lè wá gbogbo ibi tí àdó olóró ọ̀hún náà tí wọ́n rí bọ̀ kí wọ́n sì bà àdó olóró ọ̀hún náà jẹ́ ni wọ́n wá sọ fún àwọn àgbẹ̀ afokosọ̀rọ̀ pé ó dá o títí dìgbà táwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọn yóò fi bà gbogbo àwọn àdó olóró yìí jẹ́ ẹ má wá sínú oko láti ọdún tó kọjá òun làwọn agbésùmọ̀mí wọ̀nyí tó jẹ́ Fúlàní darandaran ni wọ́n ti ń hùwà láabi yìí ni wọ́n fi ṣe kàkà kékun mọ́ jẹ́ ṣèṣe ayọ̀mọ̀ fi ṣàwàdànù òun náà ni níbi tí wọ́n ti ń fẹ́ febi pa orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní bá ò bá gbàgbé ní ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2024 oṣù tó kọjá ní kòpẹ́kòpẹ́ yìí òun ni ìbúgbàmù àdó olóró mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní abúlé Bàṣá níjọba ìbílẹ̀ Ṣìrórò yìí o tó sì gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kódà wọ́n ní àwọn èèyàn 5 ni wọ́n farapa nínú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró yìí ẹni tó jẹ́ kọmíṣọ́nà fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdáàbòbò inú ilé ìyún Bello Abdullahi ní ìpínlẹ̀ ọ̀hún náà ló máa ń gbà wọ́n lámọ̀ràn lọ́jọ́ ajé Monday àná ní ìlú Minna nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí bí wọ́n ò ṣe bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìgbìn èrè oko ti tọdún 2025 tá a wà nínú rẹ̀ yóò níbẹ̀ ni wọ́n tún sọ wípé àwọn ti tètè ké gbàǹjarì sẹ́wọ̀n ọmọ ogun ojú òfurufú ilẹ̀ wa láti lè máa ṣe kíni o kí wọ́n máa fi ojú fi dán káàkiri láti lè máa rí gbogbo ibi tí àwọn ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n sá pamọ́ sí láwọn agbègbè ọ̀hún náà Bello Abdullahi ló ti wá sọ fún gbogbo àwọn àgbẹ̀ afokosọ̀rọ̀ ọ̀hún náà wípé ẹ wò ó ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ o kì í wá ṣarọ nìkan bí ò bá ṣe arọ tó bá gbọ́n arọ tó bá gbọ́n báyìí òun náà ni ogun àwítẹ́lẹ̀ ni wọ́n ní kì í pa o ẹ wò ó èmi ò wá mọbi tá a wá gbọ́rọ̀ yìí sí olórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ìjọba ìpínlẹ̀ tí wọn ò ti lè kápá àwọn agbésùmọ̀mí tó jẹ́ pé níṣe ni wọ́n tún ń bẹ àwọn àgbẹ̀ afokosọ̀rọ̀ pé kí wọ́n má wá nú oko nítorí pé àwọn agbésùmọ̀mí wọ́n gbójú gbóyà nítorí wọ́n ti wò pé àwọn ò lè mọ́ dá ẹran wọn káàkiri inú oko mọ́ àwọn ará abúlé tí ń ṣèkọlù sí wọn ni wọ́n bá lọ rí àwọn àdó olóró ni wọ́n ti lọ rí bọnú ilẹ̀ nínú oko kó bá lè gbẹ̀mí lẹ́nu àwọn àgbẹ̀ afokosọ̀rọ̀ ni wọ́n wá kìlọ̀ fáwọn àgbẹ̀ wípé
ẹ yẹra o, ẹ má lọ sínú oko nítorí àwọn Fúlàní darandaran wọ̀nyí o, wọ́n ti rí àdó olóró bọnú oko yín. Ẹ má gbàgbé láti bá wa pín, ẹ bá wa share rẹ̀, kẹ́ ẹ jẹ́ kó délé, kẹ́ ẹ jẹ́ kó dóko. Ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí kẹ́ ẹ lè máa gbádùn àwọn ìròyìn àti ètò wa èyí tá a ṣẹ̀ máa gbé wá fún yín lọ́dún 2025 yìí.